ìyẹ̀pẹ̀ ọjà dání má bù níbi tán tọ̀ sí yẹn wọ́n sọ pé àbíkó fi ìyẹ̀pẹ̀ ọjà dání. Olúwa ṣeun. Ọlọ́run Olódùmarè ṣe. A gbàdúrà. Ilẹ̀ Yorùbá yá gbè wá níjà. Má bínú sí wa. Ṣé bẹ́yìn bàbá wa náà lẹ ní ká ka Bíbélì? Àkànú Bíbélì pé ilẹ̀ á máa bínú. Àkànú Bíbélì pé ilẹ̀ á máa bí àwọn olùgbé ibẹ̀ jáde. Kí nìdí? Torí pé ọ̀tán bí ilẹ̀ yẹn. Ẹ wo bí ilẹ̀ Yorùbá ṣe bàjẹ́. Ọlọ́run Olódùmarè á bá wa tún ilẹ̀ Yorùbá ṣe. Ilẹ̀ Yorùbá má bínú sọ́mọ Yorùbá. Mú wọn sọ́dọ̀ àdúrà. Ìmọ̀kànlẹ̀ kọ́yà. Ó ti dojú rí o. Ó ti dojú o. Ikú tó pa ọba. Àmọ̀kànlẹ̀ forí ọmọ sẹ́ńtẹ̀. Ilẹ̀ Yorùbá máa gbé wọn. Jésù Olúwa wá. Ó ti dojú rí. Ó ti dojú ẹ̀. Ikú tó wọ ààfin lọ pa ọba. Ṣé òwe ló ń pa fáráàlú ni àbí kí ni ká wí? Is he making a proverb to? Ilẹ̀ Olùdíwà yìí ti Yorùbá ni tó bá gbọ́dọ̀ bàjẹ́. Koikimedia bring the work closer to your doorstep. Bàbá wa ẹ kú ọ̀lẹ́ mà, ẹ kú ọ̀lẹ́ sà. Ẹ kú ọ̀lẹ́ olóòtú. Ẹ jọ̀wọ́ kí lorúkọ yín sà? Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Emmanuel Ayọ̀délé Ayẹni. Kí ni ohun tí ẹ ní láti bá gbogbo ọmọ Yorùbá sọ? A dúpẹ́ fún àṣeyọrí program tí a ṣe ní ìpínlẹ̀ Èkìtì yìí. A dẹ̀ ń fi hàn pé kí gbogbo akájọ sowọ́pọ̀ ní ìṣọ̀kan láti fi sọ pé a bọ́ ní àbọ̀tán gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa tí àwọn Haúsá àwọn Fúlàní tó ṣe ń pa ọba wa tí wọ́n bá dẹ̀ ń jó ti ilé ọ̀sán ìwà ó yẹ ká mọ̀ nǹkan tí yẹn bẹ́ẹ̀ a ní láti wà ní ìṣọ̀kan láti make sure wípé a bọ́ ní àbọ̀tán nǹkan yìí kẹ̀dẹ̀ àjùmọ̀ṣe gbogbo wa ní nítorí gbogbo nǹkan tí à ń ṣiṣẹ́ lé lórí yìí fún ilẹ̀ Yorùbá ní nítorí tí a bá bọ́ ìgbà yẹn ní gbogbo ọ̀rọ̀ àti ètò tí Ọlọ́run ní fún ìran Yorùbá á lè jẹ́ àṣeyọrí ní fún gbogbo wa kò ní lè jẹ́ wípé àwọn Fúlàní àtọ̀hún rìn wá wọ́n wá gba ilẹ̀ wa ètò tí Ọlọ́run ní fún ilẹ̀ wa á wá sí ìmúṣẹ ní orúkọ Jésù. Ẹ ṣe gbọ́dọ̀ sàn. Ẹ jọ kí wá ní àmọ̀ràn tí ẹ fẹ́ gba àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń gbé tí nítorí pé a ti rí pé àwọn kan ti gbé ètò kalẹ̀ ó tó dájú pé àwọn yẹn ti múra ogun kalẹ̀ wọ́n ti dìde ogun. Kí ni àmọ̀ràn tí ẹ ní fún àwọn tó kù sà láti lè darapọ̀ mọ́ ìrìnàjò yìí? Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ olóòtú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ti sọ tẹ́lẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìbéèrè tí ẹ béèrè. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé a gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ nínú ìwé Psalm 133:1 pé ìbá dára kí àwa olùfẹ́ ká wà ní ìṣọ̀kan. That how good and pleasant it is for brethren to dwell together in unity. A ti rí tá a bá dákẹ́ tara wa bá wa dákẹ́ bẹ̀ tá a gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan ní àdúrà àti ìfẹ́ kí gbogbo wa ṣiṣẹ́ pọ̀. Bíbélì ní ègbèrè fẹ́ni tó dára nígbà tó ní kò dára ẹni tó ní ó dára nígbà tí kò dára. So a gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan ká sì múra ká sowọ́pọ̀ mọ́ ìran tí Ọlọ́run ní láti gba ilẹ̀ wa. A ní láti bọ́ lóko ẹrú a dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ ní ìṣọ̀kan òun ìfẹ́ ká sowọ́pọ̀ mọ́ àwọn tó ti ní ìran yẹn náà ká lè bọ́ ní àbọ̀tán Ọlọ́run á sì ṣe bẹ́ẹ̀. Ẹ ṣe gbọ́dọ̀ sà. Kí ni ẹ bá wa gba àwọn oníṣẹ̀ṣe àwọn mùsùlùmí tó jẹ́ ẹ̀sìn tó kù ẹ bá wa gbà wọ́n lé àmọ̀ràn náà nítorí pé gbogbo wa náà ní láti sowọ́ papọ̀ láti jà ìgbà yìí. Bẹ́ẹ̀ ni ẹ ṣe ọlọ́pọ̀lọpọ̀ lóòtú láti ilẹ̀ náà ni wọ́n ti mọ ẹ̀yà Yorùbá ní Nàìjíríà pé a lè rí nínú ẹbí kan kí ẹni tó dàgbà jù nínú ẹbí ọmọ ìyá yẹn kó jẹ́ oníṣẹ̀ṣe ni kí ẹni tó tẹ̀lé kó jẹ́ mùsùlùmí kí ẹni tó kéré jù kó. Ẹ kú ọ̀lẹ́ sà bàbá wa. Ẹ ṣeun. Ẹ jọ ṣé ẹ lè sọ orúkọ yín fún gbogbo àwọn tó wò yín sà? Orúkọ mi ni Emmanuel Pata. Láti ibo sà? Láti
ìlú Èkìtì Ìlàwọ̀ Èkìtì níbí báyìí. ọmọ bíbí Ìlàwẹ̀ ní Ìlàwọ̀ Èkìtì l'Èkìtì state. ẹ jọ̀ọ́ kí ni ohun tí a wá ṣe ń bí lèní? Àdúrà fún ilẹ̀ Yorùbá àti ìpolongo fún orílẹ̀-èdè wa òun là ń ṣe níbí lèní. Ṣé ẹ lè láyé wa kó yé wa dáadáa? Afọ́jú nìkan ni a sọ pé òun ò mọ ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá báyìí, pé ikú ń wọlé ó ń pọba, ikú ó dúró sígbó ó ń pa àgbẹ̀, so kò sí ibi tó ṣe é sásí mọ́. Tí ọ̀rọ̀ bá dẹ̀ kan ilẹ̀ tó kọ òkè, wọ́n ló níbi kan tá a tún máa gbé sí. Ibi tó kù tá àwa gẹ́gẹ́ bí ẹgbẹ́ onígbàgbọ́ ilẹ̀ Yorùbá, ibi kan tó kù tá a mọ̀ tá a lè gbé sí ni pé ká kígbe pé Ọlọ́run, ká dẹ̀ sọ fún àwọn ọmọ Yorùbá pé ẹ jẹ́ á kúrò ní Nàìjíríà. Nàìjíríà ò ṣe wá lóore, kò dẹ̀ lè ṣe wá lóore láéláé. Nàìjíríà ń pa àwọn akọni wa, wọ́n sọ àwọn ọmọ wa daṣẹ́wó, wọ́n sọ àwọn ọkùnrin wa ní odò èdè ọlọ́kadà di amúrọ̀bà, wọ́n tún dúró sínú igbó jí wa gbé, wọ́n lè jẹ́ káwọn àmọ̀tẹ́kùn wa lè lò ìbọn gidi. Ẹ wá ní kájọpọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà ò lè ṣe wá lóore, kò dẹ̀ lè tùbà kò lè tùṣẹ́ mọ́ fún orílẹ̀-èdè Nàìjíríà, torí pé constitution tó gbé lọ́wọ́ constitution ìdààmú dàbò, constitution tí ò lè ṣàǹfààní ni. Gbogbo ẹni tó bá dẹ̀ ń defend constitution yẹn ìkà olè olójú kòkòrò ni, constitution yẹn náà ló dẹ̀ máa pa wọ́n. So òrèdí nìyẹn tó fi jẹ́ wípé Nàìjíríà kì í ṣèlú wa, a fẹ́ kúrò. So gbogbo tó wá ń ṣẹlẹ̀ yìí láyé ní ká gbàdúrà ní gbogbo state, ká dẹ̀ ṣe awareness, ká kéde ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ dòmìnira. Èrèdí tí ẹ fi rí pàdé àdúrà yẹn tó fi lọ nìyẹn. Ẹ ṣé gan ni sà. Lẹ́ẹ̀kan tí ẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́, mo fẹ́ gbé kámẹ́rà lọ sí inú ọjà nítorí pé mo rí nǹkan tó jọ mí lójú, tó yà mí lẹ́nu. Ṣùgbọ́n ó ní ọ̀rọ̀ pàtàkì tí ẹ̀ ń sọ nípa Ìlọrin lẹ́ẹ̀kan yẹn ni ó jẹ́ kí n lè gbé kámẹ́rà lọ báyìí. Kí ni ohun tí mo rí ni pé mo rí ẹ̀yà Fúlàní kan nínú ọjà tó ń ta epo pupa, tó fi wheelbarrow tó fi ń kiri epo pupa. Ó wá yà mí lẹ́nu, ṣé wọn ò ti gba àṣà àti ìṣe mọ́ wa lọ́wọ́ lọ́wọ́ Fúlàní àtọ̀húnrìn wa? Ṣé rí ọ̀pọ̀ àwọn Fúlàní tó ń tajà tó ń gun ọ̀kadà ló jẹ́ pé àmì ni wọ́n, ọmọ ogun, àwọn Boko Haram ọmọ ogun àwọn Fúlàní ni wọ́n. Wọ́n ti gbédè wa, ọ̀pọ̀ àwọn Fúlàní tó ń jí àwọn ènìyàn gbé ló jẹ́ pé èdè Yorùbá náà sọ. Wọ́n ti ń bá wa rìn, wọ́n ń jẹko wa, wọ́n ń jiyọ̀ wa, wọ́n ń tajà wa. So iṣẹ́ tán dẹ̀ wá ṣe gbogbo ibi tá a lè sá sí náà fẹ́ mọ̀. So ọjọ́ sì ń bọ̀ tá a bá tètè kúrò, àwọn Tinubu á gbógun, àwọn Tinúlé á gbógun, bó la fẹ́ sá sí. So èrèdí nìyẹn tó jẹ́ wípé ẹ rí àwọn ní ó tepo, àwọn ní ó taṣu, àwọn ní ibi Adókèrè tẹ́ bá lọ sí Èkó gbogbo ọjà làwọn ń tà, àwọn lọ́lọ́kadà, àwọn ní gbogbo ẹ̀. Ọmọ Yorùbá gan ò lè rí mímú, wọ́n ti pọ̀, wọ́n ti fẹ́ẹ̀ pọ̀ jù wá lọ. Ní Èkó nìkan àwọn Haúsá Fúlàní they are around 4.5 million. Àbẹ̀sẹ̀ olúwa. Àwọn Ìgbò lọ bí 8 million, àwọn ọmọ Yorùbá àjù 10 million lẹ́kọ̀ọ́. Bàbá tó bá wá ń lọ bí ilé, kí ni àmọ̀ràn tí ẹ ní fún bí àwọn bàbá Adébóyè, àwọn bàbá Ikúmúyì tán jẹ́ àgbààgbà pásítọ̀, nítorí pé mo rí pé pásítọ̀ lẹ́yìn, ṣùgbọ́n àwọn bàbá yìí wọ́n dákẹ́, wọn ò sọ̀rọ̀ ń pa Yorùbá nation bí ẹ̀ ń ṣe ń sọ̀rọ̀ ń pa ẹ̀ tí ẹ jẹ́ èèyàn tó ń léwájú ogun yìí. Ṣe rí nípa àwọn bàbá wa Adébóyè, bàbá wa Oyèdépò, bàbá wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ló máa ń kọ síyàn. Bí Ọlọ́run ò bá kọ sí mi, tí Ọlọ́run ò bá bá mi sọ̀rọ̀ pé kí n lọ darapọ̀ mọ́ ìjàgbara yìí, mi ò ní darapọ̀ mọ́. So àdúrà tá à ń gbà ní pé kọ́lọ́run náà kó kọ sí wọn. Àìtí ìdarapọ̀, àìtí ìsọ̀rọ̀, títorí pé Ọlọ́run ò tí ì kọ sí wọn. So tọ́lọ́run bá ti kọ sí wọn, mo jẹ́rìí bàbá Adébóyè
pẹ̀lú ibi tó ń dàgbàdé kò sí nǹkan tó lè bà wọ́n lẹ́rù tàbí bàbá Oyèdépò so àdúrà là ń gbà tó bá tàṣìkò kọ́lọ́run kọ sí wọn torí pé àwọn náà ní ipa ribiribi tí bàbá Adébóyè bá sọ̀rọ̀ lẹ́ni ilẹ̀ omi tó bá ní gbogbo ọmọ rìdíìmù ìkan báyìí ó di dandan bẹ́ẹ̀ náà ni bàbá wa David Oyèdépò bẹ́ẹ̀ náà ni bàbá wa Kúmúyì bóyá bàbá Abíára bàbá Ezekiah gbogbo àwọn bàbá nínú ìgbàgbọ́ wọ̀nyẹn tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá tọ́lọ́run gbé wọn dìde tán bá sọ̀rọ̀ ilẹ̀ omi ṣùgbọ́n torí pé wọ́n ti gba ìpè fún òní wọ́n fi dákẹ́ sí oúnjẹ bó ṣe jẹ́. ẹ ṣé gan ni sir. Koikimedia bringing the work closer to your doorstep. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa tí wọ́n ti fi ọ̀rọ̀ tó gbogbo ara ilé létí ọ̀rọ̀ ni ẹ ti gbọ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n gbé ètò yìí kalẹ̀, tí wọ́n jẹ́ YORNCA, tí wọ́n gbàdúrà tó fi ń ja ogun yìí, tí wọ́n fi àdúrà tó fi ń ja ogun yìí, tí wọ́n bẹ̀rù, tí wọ́n wo. Adúpẹ́ lọ́wọ́ wọn. Koikimedia bringing the work closer to your doorstep. Èní ni ọjọ́ 15 oṣù kejì ọdún yá 2024.